ẹ̀yin tèmi ẹ káàbọ̀ ó ga o orí íńtánẹ́ẹ̀tì ṣáà ń lago ni orí íńtánẹ́ẹ̀tì ṣáà ń laná ni Sunday Igboho ti bóra o ó ti lọ síkútọ́ ní ó ti lọ bóra lóyá lẹ́kàn èmi ò fẹ́ bú yín wàláì mo ṣì ń respect yín but why don't you keep your mouth kó lọ́rọ̀ Yorùbá nation ṣebí lẹ́yà lẹ pera yín kéde yìí bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pè. You are just full of yourself. Ẹ ń ṣe katakata, ẹ ń ṣe rádaràda. Sunday Igboho, ó ti jókòó sí Benin Republic, ó ti lọ bóra, ẹ tó fẹ́ dé the Yorùbá nation. Do we call this jealousy? Are you jealous of him? Ṣé ẹ rí ìyá Sunday Igboho ni? Ẹ pé pupa nìyá ẹ ni. Ìyá ẹ pọ́n látòrí dé ìpọ́nà ẹsẹ̀ ni. Àti ìyá yẹn, èjì ìyá yẹn, bóyá ìdàgbà tó yẹn, a ṣe rí àwọ̀ pupa yẹn ní ara ẹ̀. Gbogbo èèyàn lè dúdú bí Yorubawuyi. Gbogbo wa ò lè jóye dúdú kórókóró bí Yorubawuyi. A ṣe rí àwọ̀ pupa lára ìyá Sunday Igboho. Kí ni problem yín lọ́ya lẹ́kan? Ṣó rẹ̀ yín ni àbẹ́ ẹ̀ gbádùn? Any small thing, ẹ ti bọ́ta láti wá bá àwọn tó ṣe Yorùbá nation. They are a bunch of illiterate. They are tẹ́ ẹ bá gbọ́n tó wá ṣe ẹ̀gọ̀ jù wá lọ ni. Tẹ́ ẹ bá gbóyìnbó jù wá lọ ṣe ẹ̀gbọ́n Yorùbá tó wà ní. Kí ló ń ṣe yín? Àgbàdẹ ní tara yín bí ṣe ń wò yín ẹ̀ ń ṣọmọdé mọ́. Kí ni legacy tẹ́ fẹ́ filẹ̀ fún àwọn ọmọ yín? Ẹ ń jà síwájú, ẹ ń jà sẹ́yìn, ẹ kàn constitute nuisance lórí Facebook. It's not done. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe mẹ̀dọ̀. Ṣọmọ Yorùbá ni yín ṣá, àbẹ́ ń ṣiṣẹ́ fún Fúlàní. We don't even understand you. Téèyàn bá lọ pé òun ò bá yín ṣe, dandan kọ́. A lè fi Yorùbá nation bẹ anybody. If you can't beat us, you join us. If you can't join us, you leave us. Mẹ́ta náà ni. If you can't beat them, you join them. If you can't join them, you leave them. So if you can't beat us, join us. You are welcome. But if you can't join us, then leave us. You've overstayed your welcome in Yorùbá nation. Lọ́yà lẹ́kàn kí ló ń ṣe yín? Sunday Igboho ó ti bóra. Ẹgbẹ́ yẹn sọ̀rọ̀ ó dàgbẹ́ nǹkan ní Pakistan. Bẹ́ẹ̀ ṣe Sunday Igboho ó ti bóra. Go and treat yourself lọ́yà lẹ́kàn. Ẹ jọ̀ọ́ èmi bẹ̀ yín ni tó ń pè mí ò fẹ́ bú yín. But ẹ wá time láti treat ara yín. Ẹ fi Sunday Igboho bóra. Èní Sunday Igboho bóra. Ọ̀la Sunday Igboho kí ni ti yín? Gbogbo ẹni tó bá ti jẹ́ èèyàn pupa láyé. Tó bá ti ṣiṣẹ́ iṣẹ́ tí àwọ̀ yẹn lọ pé Sunday Igboho ń ṣiṣẹ́ ó lọ Kútọ́nù ó lọ kíní kan ní àwọ̀ pupa yẹn ò ṣe yọ tó nǹkan ṣe bẹ́ẹ̀ rí ìyá tó bí nínú àbẹ́ẹ̀ rí ìyá ẹ̀ ń jọ wò ni. Ó wá jókòó sínú ilé ní Kútọ́nù tí wọ́n múná lọ. Most ẹ̀ tẹ́ ń wò Nàìjíríà yẹn most àwọn obìnrin tẹ́ ń wò Nàìjíríà tí wọ́n rí rákòrákò yẹn most wọn ló fine. Nigerians are blessed with beauty. Most wọn ló fine. Ẹ̀jẹ̀ máa ń dé ìlú òyìnbó tó máa ní kódà bá tó dé ìlú òyìnbó báyìí ó ti jẹ tomato òyìnbó àwọ̀ ẹ̀ ti change not tomato òyìnbó. À ń sùn ọkàn balẹ̀ iná wà. Sunday Igboho máa sùn látà ó máa sùn ó máa gba èsì sára tó bá iná wà kò sí pọ́n múná lọ ẹ̀fọn ò jẹ́ kò sí wọ́n dé wọ́n ń bọ̀ àbáwọn àwọn kíní kan dé àbáwọn kíní kan ń bọ̀ ọkàn ẹ̀ balẹ̀ báwo ni àwọ̀ ẹ̀ ò ṣe ní jẹ jáde. Mr. Bọ̀dá lọ́yà Ọlámilékan àbí kí lorúkọ yín? I am very sure tó bá fira yín lọ́kàn balẹ̀ àwọ̀ tí yín náà á jẹ jáde àmọ́ torí ìlara ń ṣe yín you are full of jealousy. Gbogbo ara yín báyìí speak about ìlara ara ńlá yín ipe ẹ kàwé tẹ gbóyìnbó tẹ lè sọ ìfún àtẹ̀dọ̀ òyìnbó ẹ mọ ìfún ẹ mọ ẹ̀dọ̀ ẹ mọ wájú ẹ mọ oyin ẹ gbogbo wẹlẹ you can't book read book can't book from ìbẹ̀rẹ̀ títí dópin ni bí bá yẹ kàwé tó yìí ó wáyé pé Sunday Igboho láyé wá mọ̀ wọ́n wá mọ̀ ẹ̀yin. You talk on Facebook tẹ́ bá ti fọkọ Sunday Igboho sí bóyá máa ní 2,000 3,000 viewers. Let Sunday Igboho come out and say something. Let him come out and smile. Smile yẹn èèyàn 100,000 fẹ́ èèyàn 1 million fẹ́ wò. Is that why tẹ́ ṣe ń lára Sunday Igboho? Ọlọ́run ló ń pin kò kí ń ṣèyàn.
èèyàn bá fi gbogbo ayé kàwé kó ka gbogbo Buhari tó ń darí yín àti ó ti kọ́ lọ mú WAEC result wá láti jọ yìí kò tí ì rí mú wálẹ̀. And he's the president of Nigeria, present president of Nigeria ní 2022. Èyí tẹ̀ta Cambridge ibo lẹ́wà ẹjọ́ ń sọmọ ọ̀dọ́ ń lo òyìnbó ni o because ẹ pé lawyer standard lawyer ni mo bí kò yẹ kẹ́ wà ní ọ́fíìsì ni kò yẹ kẹ́ wà lórí Facebook máa sọ pé ẹnìkan bóra. A competent and standard lawyer ó yẹ kẹ́ wà lọ́fíìsì yìí ni kẹ́ máa wo case file. Ìjọ́ ò lẹ máa lọ sí court, ìjọ́ ò lẹ ní case lawyer ò kíní kan abáyé máa defend our client ló yẹ kẹ́ máa study by. You don't supposed to be on Facebook 24/7 so Facebook ẹ sọ the office yín. You are here to ti diba Facebook kí lẹ ń sọ de gbede bí tèmi báyìí. When you talk people we hardly hear what you are saying, just like me. Alawole Law Association of Nigeria Limited. Sunday Igboho hypertension is real o. If you believe like ó ti ń bora tó fẹ́ di president Yorùbá nation ló ti ń bora yẹn any man tó bá ti bora come on. Sunday Igboho ò bora èèyàn pupa nìyá ẹ̀. And remember cream Kútọ̀nù because èmi ná Kútọ̀nù dáadáa. Èmi ná Kútọ̀nù dáadáa. When I was in Nigeria, even the same mo ṣe ń wá cream tí mo gbà tí mo wà Nigeria. Mi fẹ́ polówó brand yẹn fún wọn ni because gbà tí mo lọ sí Kútọ̀nù tí mo wà Nigeria dúdú mi ó máa ń shine bàjẹ́ ni. If anybody òyìnbó tó ṣe bridge tó ṣe títì láti orílẹ̀ títì orílẹ̀ tó títì náà ṣe yẹn kíní kan ways tó ṣe yẹn òyìnbó tó ṣe gbà tí ó máa sọ pé ó fẹ́ fẹ́ mi nígbà yẹn because ó máa ní a black woman I love you níbi tí dúdú mi tó ń dán dé Kútọ̀nù lèmi ti máa ra cream mi. Yes, má lọ sọ́jà Kútọ̀nù máa ra cream mi wálé ni. Tó bá pupa tó bá lo ọṣẹ wọn ní Kútọ̀nù pupa á jáde wá ni. Tó bá dẹ̀ dúdú tó bá lo ọṣẹ wọn ní Kútọ̀nù àbó lo cream wọn ní Kútọ̀nù dúdú yẹn máa dán bí osùn ni. Kí ló ń ṣe yín? Even irun orí mi I hardly make my hair in Nigeria when I was in Nigeria. Tí n bá ti lọ sọ́jà tí mo ti kó irun mi sínú mọ́tò báyìí nígbà tí braiding wáyé tó ẹ̀ṣẹ̀ jáde pé wọ́n braid irun tiny braiding mo ṣe braiding wọ Nigeria ní ọdún kan a fẹ́ lè máa sùn mọ́jú nulẹ̀ tí àwọn yẹn wá ń kanlẹ̀kùn pé àwọn fẹ́ fi irun orí yín àwọn fẹ́ fi style yẹn hàn àwọn tó bá wọn ṣe irun báwọn ṣe mú irun yẹn ní Kútọ̀nù pin nígbà tí braiding yẹn jáde pin àwọn abẹ́rẹ́ náà máa fi la irun ní Kútọ̀nù tó gbogbo wájú irun yín àgàgà tàtẹ̀ ní edges wá fùlù yìí tí wọ́n máa ṣerun fún wa báyọ̀ máa ń yá ni tí wọ́n máa ti máa lọ ṣerun Kútọ̀nù bí mo ti ń ṣe wọ́n máa yá ni because I have full edges. Wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ ṣe pé ó máa dí pápápá báyìí ni wọ́n máa charge yín lówó gidi but ó máa ṣiṣẹ́ yẹn gidi mi ò láwọn tó lè ṣe Nàìjíríà náà ò sí but Kútọ̀nù láti ń kó àṣà yẹn wálé. That is why if you see me I want to talk I dress like them. Èdè mi pápá ó fẹ́ jọ èdè wọn. Because mo bá wọn ṣe dáadáa. Sunday Igboho wà ní Kútọ̀nù. Ilé ló wà. Ipa tẹ́ pò ṣe yín ara ló ṣe fi ń san. Ipa tí ẹ̀yin àti àwọn olóṣèlú Nàìjíríà pa ó ṣe Sunday Igboho ara ló ṣe Sunday Igboho fi ń san. Lílé tẹ́ lè lọ sí tó fi mú ní Kútọ̀nù ilé lè lọ ore lè ṣe fún Sunday Igboho ibi tó wà yẹn ilé ló wà ọ̀dọ̀ àwọn ìyá ẹ̀ ọ̀dọ̀ àwọn bàbá ẹ̀ ló wà tí wọ́n tọ́jú ẹ̀ ní tì fún tẹ̀dọ̀. Ore lè ṣe fún Sunday Igboho. Wọ́n ti ní inú bínú kò kan ta ìmọ̀ wá wù. Lọ́ya lẹ́kan inú ni bínú yọ yín lẹ́nu. Inú bínú yẹn ẹ lọ gbé sẹ́gbẹ̀ kan kẹ́ má bá tẹ́. Lọ́ya lẹ́kan ẹ lọ gbé sẹ́gbẹ̀ kan kẹ́ má bá kàbùkù. Àbùkù ń kanlẹ̀kùn yàrá yín. Ẹ ti ń wọ aṣọ ẹ̀tẹ́ bọ̀. A ti sọ fún lálẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì là ń sọ fún yín ẹ̀kíní ti kẹ́bẹ̀ ẹ̀kejì ti kẹ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kẹ́ má jà jẹ ǹjẹ tán àwọn kan wà tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ jùyàn tán máa wọ yín wọ́n á fi yín ṣan á fi yín pa wọ́n á kó fún yín ẹ̀rọ abáyìn kí lẹ kà kí lẹ mọ̀
tẹ́ bá ti wá ka wájú tẹ́ kẹ̀yìn ìwé kò sí àlùbáríkà nínú ìwé yín náà because tí àlùbáríkà bá nínú ìwé yín ṣé kí gbogbo tẹ́ bá ń ṣe ayé ọlọ́ba àfàlùbáríkà sí Yorùbá nation tí Sunday Igboho ń pariwo òun kọ́ ló máa pariwo Yorùbá nation àwọn kan ti ń pariwo Yorùbá nation Ọlọ́run fi àlùbáríkà sí díẹ̀díẹ̀ ìgbà tí Sunday Igboho jáde tó pariwo Yorùbá nation Ọlọ́run ká àlùbáríkà yẹn boom tó yẹ pé ọmọ alálùbáríkà ni Ọlọ́run ló máa ń pín àlùbáríkà o ẹ̀dá pínṣẹ́ ni Ọlọ́run ló máa ń pín àlùbáríkà Ọlọ́run ló pín àlùbáríkà sára Sunday Igboho láyé fi mọ̀ pé ó pariwo Yorùbá nation àwọn bàbá wa kan ti pariwo ẹ̀ síwájú Ọlọ́run tó wá lọ Sunday Igboho wá ti gbé jáde fún ẹ síta alo bá jókòó bóyá mùsùlùmí ni yín ni bóyá kírísítẹ́nì ni yín ni bóyá ẹ̀dẹ̀ ṣe nǹkan kan bá jókòó kẹ́ tọrọ owó àlùbáríkà tọ́lọ́run fún Sunday Igboho Ọlọ́run fún mi lálùbáríkà lọ́yà tí mo lọ́ọ̀ tí mo study Ọlọ́run bá ń fa àlùbáríkà sí kó máa pè ní lọ́tún lọ́sì kéèsì oríṣiríṣi ló ń lọ lọ́wọ́ l'Amẹ́ríkà báyìí kéèsì oríṣiríṣi ló ń lọ lọ́wọ́ l'Amẹ́ríkà táwọn èèyàn nídìí èèyàn tó nídìí lọ́ọ̀yà tó bá wọn ṣe kéèsì tẹ́ ẹ máa gba millions of dollars. But you are here on Facebook ranting, talking rubbish. Ẹ kàn sọ rádaràda ẹ sọ pátipàti lẹ́nu. Lẹ́yàlẹ́ kan ẹ need láti wá àwọn èèyàn. Ẹ wá obìnrin tó dáa, tó obìnrin tó fine, tó lẹ́wà, tó ẹ wo Sunday Igboho. Bóyá you are of the same age ọkọ ẹ̀pẹ̀ jù lọ Sunday Igboho lọ. Ìyàwó méjì ló ní. Èyí náà kó mẹ́ta àbí mẹ́rin àbí kẹ́kọ̀ọ́ ìyàwó mẹ́fà. Kíkan ṣe yan fún yín láàrin ní alẹ́ kíkan ṣe fried rice láàárọ̀ kíkan ṣe kíní kó so oúnjẹ gidi kó so ọbẹ̀ tó dùn fún yín àwọn ẹja ọsàn tó gbé dòdò hánu kó ṣe fún yín kẹjẹ ẹja tó fine pẹ̀lú dòdò kí wọ́n ra àmàlà tó fẹ́lẹ́ fún yín kí wọ́n ṣe gbẹ̀gìrì ẹ̀ kó tìkì díẹ̀ ewédú yẹn kó má yẹ kó le jù kó fi edé kó fi ṣe omi ẹ̀ pẹ̀lú irú tó bá dáa kẹ jẹun kẹ làágùn kẹsùn kẹ lọ sọ́fíìsì yín àlùbáríkà ni kẹ tọrọ Ọlọ́run ló ń pín iṣẹ́ ẹ̀dá ló ń pín iṣẹ́ Ọlọ́run ló ń pín àlùbáríkà lóyá lẹ́kàn ẹ tọrọ àlùbáríkà sínú iṣẹ́ tẹ kọ́ àbí tẹ study àdéhùn whatever tẹ ṣe àlùbáríkà ló kúrò nínú ayé yín àlùbáríkà ló kúrò nínú iṣẹ́ yín àlùbáríkà ló kúrò nínú ìgbésí ayé yín ló yẹ pé every time you are on Facebook ranting talking rubbish and people àwọn tún bú yín kò sọ mọ̀ pé nǹkan tó kù sọ̀lẹ́ ń sọ lẹ́nu ẹ̀kọ́ ń sọ jákèjì jáde sọ rádaràda Sunday Igboho ti búra and how does that concern you ṣára bí ni yín ni ṣe fẹ́ kó fún Sunday Igboho ni ó wọ̀ yín lójú àbí ṣára bí ni yín Sunday Igboho níyàwó ìyàwó méjì ló ní kò kí ń ṣára bí ara bí ni yín ẹ fẹ́ kó fún àbí ó ń wọ̀ yín lójú ẹ wá obìnrin tó bá fine tó pé dúdú lẹ fẹ́ ẹ fẹ́ dúdú tó bá ń dán tó kó pa lẹ fẹ́ ẹ fẹ́ pa tó fine dáadáa kọ́ tẹ̀yìn látẹ̀kanlẹ̀ lọ́yà lẹ́kan ẹnìdí kan rún yín ẹnìdí kí àwọn obìnrin kí wọ́n tẹ̀yìn kẹ́ wá obìnrin tó bá sọmọ gan kó rún yín dáadáa kó tẹ̀yìn kó lé yín sórí bed kó bá yín ṣeré kó romance yín kó rún yín torí tẹsẹ̀ tara gbogbo ara yín kó ara yín yẹn le jù kó massage ara yín kó rún yín dáadáa kó rún yín láàrin 2 weeks ẹ pé ẹni wọ́n ti pé ẹnìkan búra mọ́ tó bá tẹ bá obìnrin gidi tó mọ ṣẹ́ tó mèrè ṣe tó tẹ̀yìn dáadáa if tẹ́ bá ní capacity láti bá obìnrin gbé because tọ́gbìn bá ti lẹ́nu jù kò ní lè bá obìnrin gbé so ẹgbẹ́ kan ní ti yín wà àwọn bàbá rádaràdà kan náà lórí Facebook they keep on say bú àwọn Yorùbá nation Obo nation kíní kan nation ẹ̀ ń bú gbogbo àwọn ọmọ kéékèèké àwọn ìyá kan náà lórí Facebook ẹ̀ ń bú àwọn ọmọ kéékèèké is that the normal thing ṣé bí Nàìjíríà ṣe ń lọ ẹ̀ tó tẹ gbogbo yín lọ́rùn kí tẹ̀yìn jàtìjàtì ẹ̀yin àgbàlagbà kí tẹ̀yìn ṣe rádaràdà ìbàbá kan náà wọ́ta Sunday Igboho ẹlẹ́bọ́ra kí ló ń ṣe yín àwọn olóyìnbó àgbákò lórí Facebook kí ni tó rọ́ọ̀lù yín kí ni tó bá gbogbo yín kí ló ń ṣe yín tẹ̀yìn ṣe bí ọ̀dàlẹ̀ ẹ̀ ń ṣe bí ọ̀dàlẹ̀ you guys are full of yourself wọ́n kàn ṣe pálapàla ẹ̀ ń ṣe jàtìjàtì kíní kan ẹnìkan do ẹ̀ta ni wọn kì í bá sùn kí ni issue tẹ ní kí ni problem tẹ ní ẹ̀yin àgbàlagbà jẹ́ ẹ̀yin ò báyàn sùn ni ẹ̀yin ò báyàn sùn àbí lábẹ́ nìkan sùn àwọn Yorùbá nation wọ́n bára wọn sùn tábàgbà Yorùbá nation wà ní bára wa sùn wọ́n bára wa sùn mẹ́ẹ́ ara táwáyé wá ṣe nìyẹn ara tó lọ sọ pé ká máa ṣe nìyẹn ẹkàn dẹ̀ jókòó sórí fẹsẹ̀ ẹkàn mú màtá Yorùbá nation ẹkàn tẹ́ sórí tébù kákó kàn ṣe yamayam kákó kàn ṣe jàtìjàtì ẹ ṣe pálapàla for what ẹ yí wáyé sí wọn Nàìjíríà ẹ máa campaign fún wọn Nàìjíríà yẹn I don't care campaign for Tinubu àbẹ́jẹ́ bó ṣe wù yín tó ẹ campaign for Tinubu ká campaign fún Yorùbá nation
olówó má jà sí kòtò olówó má jà sí gegele ẹni tá bá jẹ nínú ẹ̀ ni ẹni tá bá jẹ nínú tiẹ̀ tó bá rí kó já sí and àwọn already àti jẹ nínú Yorùbá nation àwa dúró ti pé kí ìran tó ń bọ̀ kí wọ́n ṣoríire àwọn already pé wọ́n fún wa ní dìríkà ráyà fẹ́ jẹ dìríkà ráìsì kan lẹ́nìí káwọn fẹ́ jayé àwọn ọmọ wa mọ́ ayé a ò fẹ́ jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa mọ́ ayé wa lẹ́nìí kọ́mọ tó jogún ẹ fẹ́ jẹ ọgbọ̀n ẹ fẹ́ jẹ 90 ẹ bá wulẹ̀ jogún jọgbọ̀n ẹ jẹ gbogbo ẹ̀ papọ̀ kẹfẹ́ kan jẹ 50 tán ẹ jẹ gbàdọ́ta yẹn tán kọ́mọ tó jogún ẹ jọgbọ̀n ẹ jẹ ogún ọmọ tẹ jọgbọ̀n tí náà kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ pọ̀ kó jẹ 50 kẹ́ jẹ gbogbo ẹ̀ tán kí la fẹ́ sọ nípa tí Olúfúnmiláyọ̀ Ransom Kuti àwọn obìnrin nìyẹn tí wọ́n jà ìjàngbara wọ́n padà fi ẹ̀mí wọn lélẹ̀ lórí ìjàngbara àìmọye obìnrin bẹ́ẹ̀ tó kọ́ wọn ò ní parẹ́ Martin Luther King ó jà ìjàngbara fún dúdú nílùú Amẹ́ríkà yìí ẹ wo ọdún tí wọ́n ti ń celebrate ọdún Martin Luther King ọ̀nà mẹ́ta náà nílé ẹni tó ń jà ìjàngbara inú kó sáà ní exile bí Sunday Igboho ṣe sá kúrò nílé is on exile náà kò sí nílé ẹ̀ àbí kó lọ sínú grave inú sàárè bí Àdògán àti àfáà ṣe lọ tàbí kó lọ sínú prison gẹ́gẹ́ bí wọ́n ṣe kó àwọn ensars míì sínú prison lẹ́yìn tó ti pa àwọn tó máa pa mẹ́ta nílé gbogbo tó bá ti ń sọ òótọ́ tó ti ní ìjàngbara fún ilẹ̀ Yorùbá àmọ́ mistake tẹ́ máa ń ṣe ni wípé ẹ̀yin ò mọ̀ wípé mẹ́nu mẹ́ta yẹn kò sí tí ò lè kàn yín tẹ́ ń sọ aburú náà tẹ́ ẹ̀ sòótọ́ àwa kọ ìwé nípa tí a sọ̀rọ̀ nípa tí bẹ́ẹ̀ ṣe lò gbésí ayé yín bẹ́ẹ̀ ṣe ní kí wọ́n dọ̀dọ̀ máa lọ sórí 1,000 naira ní 2022 bẹ́ẹ̀ ṣe ní kó máa pa àwọn èèyàn tí Buhari dẹ̀ kọ̀ tí ò sọ wọn kan tí àwọn àgbàgbà tẹ́lí ká má bù tí wọ́n kọ̀ tí wọn ò sọ wọn kan bẹ́ẹ̀ ṣe ní káwọn olóṣèlú máa kó owó pamọ́ tí wọn ò lò tí wọn ò dẹ̀ fún àwọn tí ebi ń pa nílùú bẹ́ẹ̀ ṣe ní dùlù bámúbámú lẹ yó ẹ ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kankan ẹ wá sọ fún mi ẹ̀yin àgbàyà tẹ́ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ń bọ́ àwọn Yorùbá nation ẹ wá súnmọ́ bíbí ẹ wá ṣàlàyé fún wa ẹ rí pé bí ń pa àwọn èèyàn nílùú ẹ tí rí baálé ilé tó jí sá kúrò nílé tó gbé kò rówó ọbẹ̀ fi sílẹ̀ ẹ tí rí obìnrin ọkùnrin tí kò fẹ́ tó ń bá sùn nítorí kó lè bá rówó sukú ọmọ ẹ̀ san ẹ tí ẹ gbọ́n pa ẹ gbọ́ nípa àwọn tí wọ́n ń bẹ́ sọ̀dọ̀ lórí third mainland bridge tó pé ìlú lè wọn ò rówó jẹun ẹ tí ra àwọn òṣìṣẹ́ tó padà di ọ̀lẹ tó ń ṣiṣẹ́ bí erin tí wọ́n ń jẹ ìjẹ ìlérí tó bọ́ yẹ lágbára tó alágbára wọn ìjọba Nàìjíríà sọ wọ́n di ọ̀lẹ gbogbo owó tí wọ́n ń pín jáde owó tí wọ́n ti ṣe láti 2003 2007 tí wọ́n ń pín jáde ní 2022 tó gbogbo àwọn fẹ́ change owó rí àbí tó bá yẹ ni you never say good thing about Nigeria you never bring goodness to your platform goodness kill you there goodness wo lẹ mú jáde tell me ìyá ẹ bímọ àbí ìyá Buhari ló bímọ àbí ìyá Tinubu ló bímọ àwọn èèyàn ń bẹ́ sómi lójoojúmọ́ ìlú le gógó wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń béèrè millions of naira a ò rí àgbàgbà kankan kó sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni kan yé ẹ má bá àwọn àgbààgbà ìkan tí wà lórí kí bẹ́ńdẹ̀ of illiterate ní illiterate àbá Ají Akíntayé ní illiterate kí ló ka àwọn ò depend lórí ẹni tó kàwé àlùbáríkà náà bá ti wà àlùbáríkà náà fi kọ́ wa àti rẹ́ni tó ta símẹ́ǹtì tí ò yọ foundation lé tó fi jáde láyé ààrẹ ní tó tewédú tó cup stairs ààrẹ ní tó ń pa odidi màálù 10 lọ́jà ẹran lójoojúmọ́ kò rí ọmọ kan rán ní secondary school jáde àwárìyà tó ń ta àṣàmì egun tí gba àmẹ́jẹ́ graduate university ń tán pè ní àlùbáríkà nìyẹn ẹni tí tẹ́ máa ń béèrè fún láyé kí máa béèrè àlùbáríkà gbogbo ìtẹ́ pé àtọ́kẹ́ illiterate ni wọ́n àlùbáríkà kò níwèé tẹ̀ kà ní Baba Wole Soyinka will never come online and call anybody illiterate. Because àlùbáríkà wà nínú ìwé tí bàbá yẹn kà.
àgbá òfìfo ló máa ró komú. Èyí tí ó bá lómi nínú kò ní dún. Àwọn tí wọ́n kàwé, àwọn good professors, they will never come online and call anybody illiterate. They are not online to prove pé àwọn kàwé. Àwọn èèyàn máa sọ pé professor ní lágbájá, Professor Wọlé Ṣóyínká. Ẹ̀ntà àlùbáríkà kù nínú ìwé yìí. Kó ṣì síwájú ẹ kó rádà ká láyè sọ news mi. Yóò lọ ṣì burúkú. Ẹ kó ṣì síwájú ẹ kó rèé.